Gbogbo ọmọ Nàìjíríà èèmọ̀ dé o, èèmọ̀ ti wọ̀lú o. Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ bí Asari Dokubo ṣe ń fohùn lẹ̀ tó ń threaten ìjọba ààrẹ Bọ́lá Tinubu pé tí wọn ò bá order àwọn aeroplane àwọn security tán ní kó máa parade ilé òun, tí wọn bá order àwọn kan kúrò, òun máa attack wọn ní tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀. Ó lágbára, nǹkan dé o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Nàìjíríà, nǹkan ti dé. Ṣé bí wọ́n máa ń sọ wípé àparò kan ò ga jù kan lọ ni, ṣùgbọ́n ó dàbí pé òwe Yorùbá yìí àwọn àparò kan bíi tàsárì Dokubo yìí ó ti ń ga jù tàwọn tó kù lọ lórílẹ̀‐èdè yìí, torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni kí ni ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho? Gbogbo ẹ̀yin èèyàn, ìbéèrè ni o, kí lẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho tó ṣe wípé wọ́n fún ní freedom, wọ́n fún ní òmìnira láti lè máa rìn yan fanda nílẹ̀ bàbá rẹ̀? Kí sì lolóyè Sunday Igboho ṣe? Kí ni tó ṣe tó yàtọ̀ sí wípé ó ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá? Ó ń pè pé gbogbo àwọn Fúlàní dáràndáràn tí wọ́n jẹ́ káwọn àgbẹ̀ ó lè lo oko lọ kọbè, ó ń pè fún wípé ká gbára wa kalẹ̀ lọ́wọ́ wọn. Òmìnira ìran Yorùbá ló ń jà fún, àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ wo bọ́n ṣe ń treat olóyè Sunday Igboho tí wọ́n tiẹ̀ jẹ́ kó lè rìn yan fanda nílẹ̀ bàbá rẹ̀, kó lè wá sí Nàìjíríà lásìkò tó wù. Kódà níbi tó le dé, ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ ni láti wá sí ilẹ̀ bàbá rẹ̀ láti wá sin ìyá rẹ̀ nígbà tí ìyá rẹ̀ kú. Ó ga o, eléyìí lágbára o. Ẹ wá wo Asari Dokubo, ẹ̀yin èèyàn, gbogbo ọmọ Nàìjíríà, ẹ wá wo Asari Dokubo nínú fọ́nrán yìí bó ṣe ń threaten ààrẹ Bọ́lá Tinubu, tó ń threaten ìjọba wípé tí nǹkan kan tó bá fi lè pẹ́ kan tó gbé order gbogbo aeroplane tó wà ní agbègbè òun kúrò, òun máa attack wọn ní tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀. Ó lágbára o, eléyìí lágbára o. Èèmọ̀ ti dé o, èèmọ̀ ti wọ̀lú o. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí kẹ́ gbọ́ nǹkan tí Asari Dokubo sọ, kẹ́ wá máa fèrò ti yín nípa ìsí comment. As you are talking, Wike's soldiers, Wike's police, whoever, had been flying over my house and my compound in the last 30 minutes with 2 helicopter gunships. I have the capacity to contain them. Nigeria cannot surrender to Wike. Rivers people will not surrender to Wike. Ijaw people will not surrender to Wike. I have the capacity to contain them. And the government knows that I have the capacity to contain them, as I've been containing other people. Let them tell Wike to back off. I am 60 years old. I've never been afraid of death. I've always embraced death. I'd always embraced death. So I am not afraid of death. So, all those who are there, when the helicopter is shot down, let nobody blame them. I didn't go and look for the helicopter to shoot them down. I will shoot down the helicopter. I will shoot down the helicopter. I swear by Allah that I will shoot down the helicopter. Whoever is commanding them should be warned that I will shoot the helicopter down. Enough is enough. That Tinubu will hand over Rivers State into slavery. Ṣé gbọ́ nǹkan tí Asari Dokubo ṣe gbọ́ bó ṣe ń threaten ààrẹ Bọ́lá Tinubu tó ń threaten ìjọba orílẹ̀-èdè Nàìjíríà? Àní gẹ́gẹ́ bí ohun tí mo sọ lẹ́ẹ̀kan ṣe, àparò ti Asari Dokubo ó ti ga jù tàwọn tó kù lọ lórílẹ̀‐èdè yìí, àbí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ṣé ó yẹ kó sọ ilé ìkómu jẹ? Ṣé ó yẹ kó sọ irú nǹkan tó sọ yìí kó mu jẹ lórílẹ̀‐èdè yìí tó ṣe pé a sì ń rí bí wọ́n ṣe ń treat àwọn tí ò tiẹ̀ sọ nǹkan, tí wọ́n threaten ààrẹ Bọ́lá, tí wọ́n threaten government rárá, a rí bí wọ́n ṣe ń treat wọn. Ó lágbára o. Àbí ṣé ká sì ní ẹni alẹ́mú làálẹ̀dímọ́ òun lọ̀rọ̀ ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ni? Ṣé ká sọ pé torí pé olóyè Sunday Igboho wọ́n wò pé ó jẹ́ran rírọ̀, kò kú ní wàhálà, kò ní wà jàgídíjàgan lọ́wọ́, ó rọrùn àti mú, òun ló ṣe dàbí ìgbà wípé wọ́n treat olóyè Sunday Igboho báyìí
Asari Dokubo sì ń jẹ lọ ní orílẹ̀-èdè kan tá a jọ wà yìí náà. Kí ló opinion ti yín, kí lèrò ti yín, ẹ má bá mi jù sí comment o. Ẹ má gbàgbé láti máa follow DG Naija Online TV lórí Facebook. Link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, kẹ́sì máa like and share kó máa lọ káàkiri lórí ayélujára. Ká tún pàdé láyọ̀ àtàlàáfíà. Ó dàbọ̀.